ọ̀rọ̀ ńlá rèé o, ìmọ̀ràn pàtàkì látẹnu Sheikh Onikijipa sí gbogbo àwọn àfà nílẹ̀ Yorùbá pátápátá. Sheikh Onikijipa ní kí gbogbo wọn kí wọ́n lọ dẹ́kun àti máa fi ipá ṣe ẹ̀sìn tàbí fi agídí ṣe ẹ̀sìn. Kó yé sọ ẹ̀sìn di politics tàbí kan fi dá wàhálà kalẹ̀ nílẹ̀ Yorùbá, nítorí Ọlọ́run ọba gan fẹ́ràn peace, ó fẹ́ràn ibi tí àlàáfíà bá wà lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́yẹn ọba ti ń fi ọkàn bá ọ̀rọ̀ ìjà ẹ̀sìn tó ń lọ láàrin àwọn mùsùlùmí àtàwọn oníṣẹ̀ṣe lọ lórí ayélujára láti bí ẹnìjọ́ mẹ́ta báyìí, ẹ mọ̀ wípé ọ̀rọ̀ ọ̀hún lágbára gidi gan, ọ̀rọ̀ tó ṣe wípé ó tabalé ó tabara oko ni. Lára àwọn tó sì involve ní Sheikh Labib Lagbaji àti Alfa Hakeem pẹ̀lú àwọn ọmọ oníṣẹ̀ṣe kọ̀ọ̀kan bíi Àkànbí Ọlọ́ba àti Àràbà Ifá. Bẹ́ẹ̀ bá sì gbàgbé wípé báwọn ọmọ oníṣẹ̀ṣe bí wọ́n ṣe ń fi Ànábì Muhammad àti Ọlọ́run ọba Allah táwọn mùsùlùmí tí wọ́n ń sìn bí wọ́n ṣe ń fi wọ́n wé Ọ̀ọ̀ni of Ifẹ̀ àti olóyè Sunday Igboho, tí wọ́n sọ pé àwọn olóyè Sunday Igboho àti Ọ̀ọ̀ni pé wọ́n ju Ọlọ́run ọba Allah lọ. lè fi Allah wé irúnmọlẹ̀, Ọ̀ọ̀ni ju Allah lọ. Ọ̀ọ̀ni ó ju Allah lọ. Bẹ́ẹ̀ ni àwọn àáfàá náà làwọn náà dákẹ́ ni wọ́n ń sọ wípé Ọ̀rúnmìlà ọmọ àlè ni. Ọmọ àlè ni Ọ̀rúnmìlà torí pé Òṣùmàrè ló bí fún, òrìṣà oko sì ní òríjìnà ọkọ. Ọ̀rọ̀ ń lágbára gidi gan láti bí ẹnìjọ́ mẹ́ta báyìí lórí ayélujára. Ṣùgbọ́n lọ́wọ́ yìí ó dàbí gbà wípé àwọn tó jẹ́ àgbààgbà fà nílẹ̀ Yorùbá wọ́n ti ń dìde láti dá sọ̀rọ̀ náà. Nínú fọ́nrán yìí ẹ máa gbọ́ àwọn ìmọ̀ràn tí Sheikh Onikijipa tí wọ́n tún gba àwọn mùsùlùmí pátápátá àti ìdí tí wọ́n fi ní àwọn àǹfààní láti jẹ́ kí ogun ó lọ mí kógun sinmi lórí ọ̀rọ̀ ẹ̀sìn nílẹ̀ Yorùbá kí nǹkan má bàa bàjẹ́ jù báyìí lọ, nítorí kì í ṣe ipá gan ni Ànábì gan fúnra lára rẹ̀ tọ́lọ́run rán tó jẹ́ òjíṣẹ́ Ọlọ́run, kì í ṣe ipá ló fi pe àwọn èèyàn sínú ẹ̀sìn Islam. Ọlọ́run sì fún ní gbèǹdéke wípé tó bá ti bá wọn sọ tí wọn ò bá ti gbọ́ wípé kó ṣe kíni kò sinmi lórí ẹ̀. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ nínú fọ́nrán yìí ẹ̀yin èèyàn. Ẹ tún wá káàbọ̀ sórí ìkànnì DigiNaija Television. Bẹ́yìn bá ṣe ń láǹfààní láti darapọ̀ mọ́ mi, ẹ máa bá mi follow DigiNaija Online TV lórí Facebook. Link kan wà ní comment section video tó máa gbé yín lórí Facebook page wa. Lórí YouTube ẹ máa tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí, kẹ́sì máa bá mi like and share fídíò yìí kó máa lọ lórí ayélujára. Láì wá nígbà wá lákòókò, ẹ jẹ́ ń gbé fọ́nrán ọ̀hún wọlé ká gbọ́ gbogbo ọ̀rọ̀ tí Sheikh Onikijipa tí wọ́n tún sọ nínú ẹ̀. Kẹ́dẹ̀ máa bá mi fèrò tiyín nípa ìsí kọ́mẹ̀ntì. Fọ́nrán ọ̀hún rèé, ẹ jẹ́ ká jíjọ wò. Bí Ànábì ṣe máléjì àwọn gìfèrí, ọba tó ní tó là Ànábì gangan fúnra ara rẹ̀, òun ní ṣé ẹ dákun sáwọn èèyàn àlùkùránì tí wọ́n gbé lọ́wọ́ kò yé wọn mọ́ ni àbí wọn ò lò wà lọ gbọ́dọ̀ pọ̀ tó bá inú Islam. Ọlọ́run tó fọ̀nà lẹ̀ fún Ànábì yìí pé kí lọ́ọ́ para ẹ̀ sí làkún. Dinukum waliyadi kulya ayyuhal kafiruna. Gèfèrí nù. La abudu ma ta'buduna. Wala antum abiduna ma abudu. Wala ana abidun ma abattum. Wala antum abiduna ma abudu. Lakum dinukum waliyadi. Try ń bẹ̀ lọ́lọ́run wí fún un, ó try ni. Tó bá ti wá try débi pé bí wọ́n ti láwọn ó ṣe nù, sọ fún un pé ẹ̀sìn tí tèmi ni tèmi, kí píìsì ó lè rèénì. Tolóògbà tó bá lọ fẹ́ fọ́ọ̀sì wọn, píìsì ò ní rèénì. Píìsì yẹn sì jẹ́ Ọlọ́run lógún. A gbọ́dọ̀ sọpọ́ jẹ́ lógún jẹ́sì lọ ni. Tọrọ fẹ́ ká bára wa gbé lórí ilẹ̀, píìsì yẹn gbọ́dọ̀ rèénì. Inú kí píìsì ó lè rèénì, tí Ọlọ́run dẹ̀ dá sí, tí Ìsìlámù dá sí, àmọ́ gbọ́ ọ̀nà tó filẹ̀ fún wa yà ló níjà níyọnú ẹ̀sìn. Ọlọ́run mọ̀ yí pé òòṣà ni wọ́n ń pè lọ́lọ́run, wọn ò fálù òun, òòṣà ni wọ́n fálù, òòṣà ni wọ́n sì ń sìn, òòṣà tí wọ́n fálù tí wọ́n ń sìn tí wọ́n ń pè ní nǹkan òun. Sọ ọmọ pa àwọn fúnra ara wọn ní tí wọ́n ń pè ní nǹkan òun nìkan lójú wọn o, ní tí wọ́n ń pè ní nǹkan òun nìkan lójú wọn. Ìwọ lọmọ Ọlọ́run, àwọn ọ̀bọ mọ́ òòṣà rẹ̀ tó gbé kalẹ̀ òun ló ń fálù. Ọlọ́run wa ní mọ́tàyọ̀ àlà o. Wala tasubbu alladhina yad'una min dunillahi. Àwọn tí wọ́n ń pè nǹkan míì tó yàtọ̀ sáwọ̀ Ọlọ́run rẹ̀ Ànábì. La tasubbu. La tasubbu, má bú wọn, má bú wọn.
ayasubullaha adiwa bigeri ilimi. tó tó ọba ti bọ́ lọ́hùn wọn tá a mọ̀ lọ́lọ́hùn wọn wà bọ́ lọ́hùn ọba tiẹ̀ náà bigeri ilimi wọn ò ní mà ń pọ̀ lọ́hùn ọba rẹ èmi ọ̀ wá ní bá wọn gbọ́n wọn ní mà bá wí torí wọ́n lọ jẹ́ wọn ó bù mí. kazalika kasalika sayyadna likulli ummatin amalahum. ẹ dákun alukurani islamu dùn ẹ má jẹ́ àfìfẹ́nu ṣe islamu mọ́ ẹ má jẹ́ àfagídí sẹ́sìn mọ́ ẹ má jẹ́ aṣọ ẹ̀sìn di politics ẹ má jẹ́ aṣọ ẹ̀sìn di ọjà títà ó lèmi ọlọ́run ní gbogbo wúmà kọ̀ọ̀kan èmi ọlọ́run ni mo kẹ́sọ̀ bá sayyadna likulli ummatin amalahum. iṣẹ́ tí wọ́n ń ṣe tí wọ́n pè ní nǹkan èmi mo dírẹ̀sì ẹ̀ fún wọn bẹ́ẹ̀ ni mo ní ọjọ́ nǹkan lójú wọn àgbọ̀nì ni dá ìmọ̀ ni mo máa ń sọ bí ẹ bá ṣàdíìsì o lè ní dọ̀yìfù làdíìsì yìí mọ̀kúfù ni ráwìrì ọ̀dà gbogbo àlùkò àdúrà kéde lẹ́sọ̀ yìí wù ni. àkọ́kọ́ pàdé nínú alukur'ani awalan ká tó pàdé nínú àdíìsì. ó lè mi ọlọ́run ní gbogbo ìjọ kọ̀ọ̀kan sayyana. likulli ummatin amalahum. àmàlàwọn iṣẹ́ tí wọ́n ń ṣe ìwọ̀n òòṣà tí wọ́n ń ṣe ìwọ̀n èmi mọ́ kẹ́sọ̀ bá fún wọn pé kọ́ máa tuntun yìí. summa ila rabbihim marji'uhum fayunabbi'uhum bima kanu ya'malun. ọlọ́run kó tó wá di pẹ́ padà wá sọ́dọ̀ mi gbogbo náà lẹ́ padà wá kí n tó wá fún kálukú làbárí tó ṣe ń tẹ́ ọlọ́run sọ yìí wọn kí peace kó lè rè ní. ó lágbára ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu Sheikh Onikijipa yìí ìmọ̀ràn pàtàkì tó ṣe wípé táwọn àáfàá bá lè mú lò nílẹ̀ Yorùbá yóò ṣe gbogbo wa pátápátá láǹfààní nítorí gẹ́gẹ́ bí táwọn àáfàá náà máa ń sọ wípé Ọlọ́run ní páwà Ọlọ́run ní agbára yẹn láti sọ gbogbo wa dé lẹ́sìn mùsùlùmí àmọ́ kí ló wá dé tó fi jẹ́ kí gbogbo wa ká ní ẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀ ìbéèrè kan tó yẹ kó máa rókì láyà gbogbo wa nìyẹn ká fi lè mọ̀ wípé Ọlọ́run ju gbogbo wa lọ pẹ̀lú bó ṣe ní agbára láti sọ gbogbo wa di ẹlẹ́sìn kan síbẹ̀ kò sọ wá di ẹlẹ́sìn kan ìyẹn túmọ̀ sí wípé ó fún gbogbo wa láàyè láti sìn òun bá a bá ṣe fẹ́ láti gbà wọ́n gbọ́ bó bá ṣe wù wá díẹ̀ fọ́ kí kálukú ó ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kẹlẹ́sìn mùsùlùmí ó mẹ́sìn ẹ̀ dání kó ní kìrìsìtẹ́nì ó mú tiẹ̀ dání kó ní ṣẹ̀ṣe náà ṣe kíni kó náà gbajúmọ̀ títì ẹ̀ kí kálukú ó lè gbé láyọ̀ àti àlàáfíà bẹ́ẹ̀ ni kí wàhálà ọmọ bá sí nílẹ̀ Yorùbá pàápàá jùlọ ẹ̀yin èèyàn wa kí ni ojú tẹ̀yin fi rí ìmọ̀ràn tí Sheikh Onikijipa tí wọ́n gba àwọn àáfàá yìí ojú wo lẹ fi rí ìyàwó lọ́kọ sí yín kí ló opinion tí ẹ máa bá mi jù sí kọ́mẹ̀ntì ẹ má wàá gbàgbé láti máa follow Digi Naija online tv lórí Facebook link kan wà ní comment section video tó máa gbé yín lórí Facebook page wa lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò kẹ́sì máa bá mi like and share fídíò yìí kó máa lọ káàkiri lórí ayélujára kémi àti yín ká tó pàdé láyọ̀ àti àlàáfíà ó dàbọ̀.